káàsán o, ẹ káàsán yín ìjọba wa o, ẹ máa ṣe o, ẹ ṣe ibi ẹ bá wa dé o, ẹ ṣe ibi ẹ bá wa dé, ẹ ṣe ibi tí ẹ ti wà lẹ́yìn dé o. Àti ra sìmẹ́ǹtì dówó gógó. Láyé ìgbà kan wọ́n ta sìmẹ́ǹtì ní 1,000 naira. Àwọn èèyàn tẹ̀ tún sì sọ pé wọ́n sọ pé ó le, wọ́n sọ pé ó dẹ̀. Ẹ wá wò tí tá a tiẹ̀ wá ń rà ní 9,500, àwọn kan ń tà ní 10,500, àwọn kan ń tà ní 11,500. Ẹjọ́ náà àwọn tẹ́tẹ̀ wà jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn bíi bíríkìlà, àwọn táìlà ẹ̀dákun kí ni kán jẹ. Wọ́n sì náà máa ń níyàwó lé. Ẹ̀yin ìjọba ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa wá solution sáà nìyẹn. Nǹkan ìwọ́n jù, sìmẹ́ǹtì wọ́n o. Kí ni káwọn ní blọ́ọ̀kì gẹ̀ẹ́sì, àwọn tó ń yọ búlọ́ọ̀kù, ẹ dákun kí ni kán ṣe. Báwo ni káwọn gan ṣe rọ́wọ́ mú lọ sẹ́nu ńgbà sìmẹ́ǹtì dówó gógó tó dẹ̀ wọ́n gógó. Àti ẹ̀kọ́kọ́ sọ pé epo rọ̀bì o. Ngba ọ̀rọ̀ ìwé epo àmánéjì rẹ̀ àǹpákéjì. Nísìnyí báyìí pákéjì wa ò fẹ́ ká mọ́ torí àwọn tẹ́tẹ̀ ẹ̀dẹ̀ kó ní yàrá kan ni wọ́n ẹ dákun báwo náà ṣe fẹ́ fi kún náà. Àwọn oníyàrá kan báwo náà ṣe fẹ́ fi kún. Ẹ̀yin ìjọba ẹjọ́ torí ọ̀rọ̀ ẹ̀ ṣàánú wa. Ṣé ráwọn tẹ́tẹ̀ àwọn tí ò tẹ̀ tí wà kọ́lé tó yẹ pé ayálégbé sì ni wọ́n tó dẹ̀ sì nírò gbàgbọ́ náà fẹ́ kọ́lé. Ẹjọ́ báwo náà ti fẹ́ rí ilé ọ̀hún kọ́ o. Nígbà sìmẹ́ǹtì ti di owó ọ̀wọ̀n lọ́wọ́n, búlọ́ọ̀kù náà wọ̀n lọ́wọ́n, iyẹ̀pẹ̀ ní kí ló ṣubú tẹ̀ ń. Ẹ dákun àwọn bíríkìlà báwo náà ṣe lóúnjẹ jẹ ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ lé nísìn tẹ́pọ̀ wọn àtìyàwó wọn ìkúùkù náà fi ń yanjú rẹ̀ tira wọn gbà tí ó rí bí kan lọ tí sìmẹ́ǹtì ti wọ́n. Téèyàn bá fẹ́ ra sìmẹ́ǹtì 10 báàgì nísìn 100,000 ní ọ̀ 100,000 tó yẹ kó tó parí ilé tẹ́lẹ̀. Nísìnyí báyìí ẹ wá fẹ́ ra àwọn tẹ̀ wá lọ kọ́ bí ọ̀wọ́ tó fẹ́ kọ́lé sétí omi. Àwọn ní ọ̀lọ́rọ̀ 100 báàgì 1 million naira nìyẹn. Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run ẹ̀yin ìjọba ẹ̀ ṣàánú wa. Tọ́lọ́run àleborí Ọlọ́run mọ́ra pé Ọlọ́run ò ṣàánú wa nílùú yìí. Ọlọ́run ṣàánú wa o. Ìlú tó sàn fún wàrà tó ń wọ́n yín ní onílùú Nàìjíríà yìí. Ẹjọ́ torí tọlọ́run tẹ rí àwọn èèyàn tẹ ń kọ́mẹ́ǹtì pé ara ni wọ́n ẹ wo ara ń kan wá o, ara ń kan Gaza tó dẹ̀ pé àwa tá àti ẹ̀dì tẹ́tà ànábọ̀ tó yẹ pé tẹ̀ ní là ń jẹ pé ń tọ́ ọmọ bá mi wá la máa jẹ. Ẹ dákun gbogbo àmútipọ̀ mọ́ mi láti bí ẹsẹ̀ mi tí bá wọn òpin kọ́ọ̀lù mi. Sáwọn káfíńtà ní aṣọ ni pákó ti wọ́n, ṣé pọ́ńbà ní aṣọ ni páìpù ti wọ́n. Gbogbo èròjà àkọlé ló ti di ọ̀wọ́n gógó. Kátẹ̀ wá gbàgbé gbó wọn. Tépo bá tiẹ̀ wá wọ́n tí a tún yọ sọ́sídì lórí sìmẹ́ǹtì ní. Ṣàyọ sọ́sídì lórí pákó. Ayọ sọ́sídì lórí ọ̀rọ̀ epo agbàbẹ́. Ẹjọ̀ tá a yọ sọ́sídì lórí sìmẹ́ǹtì ní. Ẹ̀wù rẹ̀ sì nísìn. Ìyẹn gan tí ẹ ṣe rà náà mi ti sọ fún aya mi pé ráìsì ìyá yẹn ń gbẹ ó sì ń ba pọ́ọ̀tù jẹ́ kọ́ má tiẹ̀ sí rárá torí tó bá ya nígbẹ̀ tó ń ba pọ́ọ̀tù jẹ́ kéèyàn tó lè rà mí padà ọ̀wọ́n gógó ni mo ti ní á má ṣe yẹn. Ẹ dákun gààrí tó jẹ́ pàwọ́ gangan fúnra ara wa là ń ṣe. Ẹ̀yin ìjọba wa ẹ dákun gààrí tó jẹ́ pàwọ́ gangan fúnra ara wa là ń ṣe. Gààrí náà mà ṣe rà mọ́ 1,000 naira ní Kóńgò. Láwọn ibi tó ti ń lo dìrìkà bíi 250 ló wà báyìí o. Ẹ ṣàánú wa ẹ̀yin ìjọba o. Ẹ jẹ́ káyé ẹ jẹ́ kó rọ̀ wá lọ́rùn. Àmọ́ tá a fẹ́ ṣe nísìn tẹ́tẹ̀ pọ̀ débi tá a fẹ́ gbà tó máa fi yá. Torí bọ̀ bá ní 10,000 naira lọ́wọ́ bí ẹni ní wọ́n ń bè ní pé 1,000 naira ló bẹ lọ́wọ́ rẹ ní. Ẹ ṣàánú wa ẹjọ́ torí Ọlọ́run. Ẹ ṣàánú wa ẹ bá wa dá owó sìmẹ́ǹtì padà síbi tí ó ti rọ̀ wá lọ́rùn. Nísìn báyìí náà páànù ò ṣe rà mọ́ 55,000 naira ní ìgàn. Ẹ dákun tó bá kan ìgàn 10 fún kọ́ná báyìí ló ti kan lé rẹ̀. Ẹ ṣàánú wa àwọn kan wà wọ́n lè ra 100 báàgì wọ́n lè ra 1 million báàgì. Sẹ́wọ̀n kan wà tẹ́ pé agbára wọn ò gbé 1 báàgì gan láti rà. Báwo ni káwọn yẹn ti ṣe
ibo ni kán wà. Owó ilé kan ti gbówó lérí. Ayé ìgbà kan tí wọ́n bá ní 20,000 lọ́wọ́ lè sanwó ilé ọdún kan. Nísìnyí kò rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ tí ẹ bá tiẹ̀ ṣe wèrè nínú ilé mi náà wọ́n dẹ̀ òye pé sìmẹ́ǹtì tí wọ́n. Ṣùgbọ́n ẹ dákun yín ìjọba wa, ẹ ṣàánú wa. Ẹ jẹ́ kásìkò yín, ẹ jẹ́ kó rọ̀ wá lọ́rùn. Báwo ni ká ṣe ṣe báyìí? Àwọn tá àti ẹnìṣẹ́ ẹ̀dọ̀ kí ni ká máa jẹ? Ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa jẹ́ kí gbogbo nǹkan ẹjẹ́ ó dẹ̀rọ̀. Ẹjọ́ ó dẹ̀rọ̀ torí Ọlọ́run torí mo ti wà àyà ń kàn gáṣà o. Wọ́n ní no gree for anybody 2024. Wà lájà láì. Èmi ti ń fẹ́ gírì báyìí o. Mo ti ń fẹ́ gírì torí pé mo nà fátáìsì láti máa bá gbogbo bí nǹkan ti ń wọ́n lẹ̀ láti máa bá lọ o. Ẹ ṣàánú wa jọ torí Ọlọ́run ẹ̀yin ìjọba. Ẹ ṣàánú wa. Mo fọlọ́run ọba bẹ̀ yẹn jọ tẹ́ǹ tó nìrọ́. Ẹ bá wa di ọwọ́ sìmẹ́ǹtì ẹ bá wa gbé wálẹ̀. Tẹ́ ẹ bá bèrè sìmẹ́ǹtì píyopì bóyá tí ẹ fẹ́ ṣe píyopì inú ilé. Tẹ́ ẹ bá bèrè rẹ̀ ní sí 12,500 naira ní kí ló dé? Ẹ ṣàánú wa. Ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin ìjọba. Ẹ tẹ̀ faradẹ̀ wá ẹ jọ torí Ọlọ́run. Ṣé ẹ rí nísìn báyìí àti rìn gan fúnra ara wa èrò á máa bá yàn. Pé ṣé kìí ṣe pé bí a máa kó fọ̀tíbọ̀ ẹ̀wọ̀n bá chéńjì tó ní lọ́wọ́. Èyàn lè wá kí wa kájẹ̀rá mínírà fún má. Kò sówó. Ẹnu gbẹni káàkiri. Ẹ dákun ẹ ṣàánú wa. Ẹjọ́ ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa lórí ọ̀rọ̀ sìmẹ́ǹtì yóò ń kan mí lára gan o. Búlọ́ọ̀kù kí ni káwọn búlọ́ọ̀kù mi kà jẹ náà ẹjọ́ ẹ ṣàánú wa. Àwọn tó tẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú wọn náà báwọn náà ti fẹ́ ṣe rárá wọn. Táwọn tó náà ti kárí àní àbí mísà wọn báwọn náà ti fẹ́ ṣe. Kí ni káwọn yẹn máa jẹ ẹni tó yọ 1,000 búlọ́ọ̀kù sínú fátìrì rẹ̀ kò lè rí ọmọdé tó fi yọ 100 búlọ́ọ̀kù. Ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa ló tẹ̀ ṣe rí bí ọ̀rọ̀ sìmẹ́ǹtì ṣe ń lọ náà tẹ̀ nǹkan mi lómi inú. Ọlọ́run torí gbogbo àwọn oníṣòwò tó ń ṣe báwo ni ká ṣe sọ̀rọ̀ wọn. Báwo ni kí bíríkìlà ṣe ṣayé rẹ̀ báyìí ná? Báwo ni kí táìlà ṣe ṣayé rẹ̀? Àwọn píyopì báwo ni kán ṣe ṣayé ra wọn? Ọ̀nà mọ́ ń lé wọn níyàwó. Ẹ ṣàánú wa jọ torí Ọlọ́run. Mo fọlọ́run ọba bẹ̀ yín. Ó dẹ̀ tó ní ìrọ́dọ̀bálẹ̀ mi rèé o. Wọ́n rè nísìnyẹn wò. Wọn ò rówó ra tábà mọ́. Ẹnu ti gbẹ. Ó ní ìyẹn ta tábà tẹ́lẹ̀. Nísìnyí tá a bá débẹ̀ wọ́n ní nǹkan ti wọ́n nǹkan ti wọ́n. Ìgbà tí ó dẹ̀ sẹ́ tó fẹ́ fún wa lówó mọ́ báyìí gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ tá a ní. Wọ́n lọ wọn ò rí bí lọ wọn ò rí bí lọ. Tá a bá máa belé lérè ẹgbẹ̀jẹ̀ ta sìmẹ́ǹtì ní. Bá a belé lérè ẹgbẹ̀jẹ̀ ta búlọ́ọ̀kù ní. Bá a ti bèrè ọ̀ kápẹ́ńtà pé dákun kí ló ń tiẹ̀ ọ́ á ní páànù ti wọ́n. Ìṣó ti wọ́n. Bá wa bèrè lọ́wọ́ píyopì. A ní ẹ wò ó nǹkan wọn o. Bá a bèrè lọ́wọ́ táìlà náà pé dákun ṣàánú mi. A ní wọn ò lè ṣàánú wọn ò rí bí lọ. Ẹ dákun bá wa rọwọ́ sìmẹ́ǹtì wálẹ̀. Ẹjọ́ torí tọ́lọ́ gbogbo tẹ́ǹtà sìmẹ́ǹtì. Tẹ́ wà ní fátírì ńláńláńláńlá ẹ bá wa gbé wálẹ̀. Ẹjọ́ padà sí bó ti wà. Àtẹ̀mọ̀ pé ayọ̀ sásídì kó lórí owó epo. Ẹ dákun kí ni ká ní ayọ̀ kó lórí ọ̀rọ̀ sìmẹ́ǹtì tó fi wọ́n. Ṣébi tá a ti ń wà nílẹ̀ tí lé ní àbí ká sọ pé kárítọ̀ tó ń ṣiṣẹ́ lónìí ò ti ṣẹ́ mọ́. Ẹ dákun ẹjọ́ torí tọlọ́hun ẹrú tàwọn mẹ̀kúnnù ẹrú tàwọn tí ò ní nǹkan tá máa jẹ. Ẹ tiẹ̀ bá wá rú tàwọn tẹ́bi ń pamọ́ àwọn tó jẹ́ pé sẹ́yìn náà fi ń jẹun ẹjọ́. Ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa. Nǹkan wọn sìmẹ́ǹtì ti dọ̀wọ̀ gógó. Ráìsì gan ṣe é rà. Àti ẹ̀mọ̀ pé pẹtiró ìyẹn ó tiẹ̀ wà ní àwọn kan tà ní 650 àwọn kan tiẹ̀ tà tí wọ́n ní 580 àti mọ̀ pé tàbí ṣe wọ̀n ní ṣùgbọ́n sìmẹ́ǹtì ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o ará mẹ̀kúnnù kà má sọ nǹkan mi o ẹ bá wa yọjú wò sàlẹ̀ ẹ wo nǹkan tó lọ sàlẹ̀ o ó rọrùn kà má sọ nǹkan mi o sìmẹ́ǹtì kò sí kọlù o oníyàrá kan ti dẹni tí ẹ pé
wọn bí ilé tó máa ń sọ̀rọ̀ láti wùjọ wọn tó kọ́lé wọ́n gbọ́dọ̀ máa sọ fún ọ pé I see pieces torí pé a nígbà tó ń kọ́lé àwọn gógó ló fi kọ́ owó tó fi ń kọ́ yàrá kan tẹ́lẹ̀ tó ń parí rẹ̀ foundation ló ṣe nísìnyí o ẹ dákun ọjọ́ torí Ọlọ́run yìí ìjọba ẹjọ́ gbogbo àwọn tó jẹ́ nkọ́lé nísìn àwọn mílíọ̀nìà àwọn kan ti ń sóbà o bẹ́ẹ̀ ni tó dé ọba fẹ́ ra 100 bag of cement nísìn 1 mílíọ̀nù ní o káwá sọ fẹ́ni tó fẹ́ kọ́ first story ẹ dákun báwọn ló ṣe sáyé ra rẹ̀ ìrìn tí wọ́n àwọn wẹ́dà kan kọ́ ìpìlẹ́ẹ̀nì ẹjọ́ ẹ bá wa wo nǹkan ṣe sí ìrìn tí wọ́n gbogbo àwọn nǹkan èròjà àkọlé ló ti dúró ọ̀ràn owó gógó àwọn tó sì dá sí ìgbálé lọ́wọ́ rẹ̀ wọ́n ayálégbé ara ń kan gásà wọn nígbà kan bá níbi lọ́ba ọ̀nà àti sanwó lé àwọn láńlọ́ọ̀dù kẹ̀jẹ̀ nìkan tó kọ́lé wọn mọ tó dúrí ẹjọ́ torí tọlọ́hun ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa ẹjọ́ Nàìjíríà nìsín ẹlẹ́yìn má jò jójoojúmọ́ Nàìjíríà báyò ẹjọ́ torí Ọlọ́run yìí ìjọba ẹ jẹ́ kára kó dẹ̀ wá ẹjọ́ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ wo bí ẹ wo sàlẹ̀ ẹ wo wá Ọlọ́run torí gbà tí a fẹ́ máa ṣe gbogbo pẹpẹrísàn gbà náà gbogbo wa la jọ rìn papọ̀ ẹ ṣàánú wa ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa jẹ́ kí gbogbo rẹ̀ wálẹ̀ ẹ jẹ́ kí sìmẹ́ǹtì wálẹ̀ dákun ẹ jẹ́ kí epo wálẹ̀ bàtí yọ sẹ́ńsìdì yẹn máa wọ́n àgbà ṣùgbọ́n àrísẹ́ńsìdì yọ lórí sìmẹ́ǹtì ẹ ṣàánú wa ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹ má ti gbàgbé láti bá mi subscribe sórí Bàbá Rẹ̀mú TV lórí TV mi gángan Bàbá Rẹ̀mú TV bóyá fẹ́ ṣe advert náà ní kò sí tí wọn lè polówó wàhálà èèyàn onílé iṣẹ́ ńláńlá ẹ wá bá mi dòwò pọ̀ ẹ máa gbé bọ̀ wọ́n ṣe dáadáa wọ́n sì bá yóò tẹ̀ndí yóò lọ fáfáfá yóò lọ fárawé o ìdúyàtúra ìdúyàtúwà o God bless Nigeria o God bless èmi náà àtẹ̀yìn fáǹsì mi náà God bless you all o ẹ ṣé o.